واحد لا من قلة وموجود لا من علة بالبر معروف وبالإحسان موصوف معروف بلا غاية وموصوف بلا نهاية لا ينسب إليه البنون وهو الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. عباد الله، نحمد الله عز وجل على نعمه علينا وفضله ومنه. اللهم صل وسلم على حبيبك ونبيك محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين. الاستمرار على خطبتنا عن آداب الدعاء وأسباب الإجابة. الإخلاص لله، وثانيها أن يبدأ بحمد الله والثناء عليه ثم بالصلاة على النبي صلى الله عليه وسلم، ويختم بذلك الجزم في الدعاء واليقين بالإجابة، الإلحاء في الدعاء وعدم الاستعجال، حضور القلب في الدعاء، الدعاء في الرخاء والشدة، لا يسأل إلا الله وحده، ذلك سابعها. وثامنها عدم الدعاء على الأهل والمال والولد والنفس. تاسعها خفض الصوت بالدعاء بين المخافتة والجهر. وعاشرها الاعتراف بالذنب والاستغفار منه والاعتراف بالنعمة وشكر الله عليها. اللهم أجب لنا دعاءنا واجعل لنا كل الخيرات وأعتنا كل مسائلنا يا رب العالمين. adúpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Ọlọ́run dákun bá wa ṣe ìkẹ́ rẹ̀ tó pọ̀, bá wa ṣe ìgẹ̀ rẹ̀ tó pọ̀, bá wa ṣe àlùbáríkà rẹ̀ tó pọ̀ lérí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, gẹ́gẹ́ bó ti ṣe lérí Ànábì wa Ibrahim àti àwọn aráalé Ànábì wa Ibrahim, bó ti jogún àlùbáríkà tó ṣoore rẹ̀ fún wa. Ọlọ́run wò dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa náà tá ń tẹ̀lé. Kọ́lọ́run kó má dáwọ́ ìkẹ́ náà dúró lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. A kí ẹnì kọ̀ọ̀kan wa wípé ní a kú Jumu'ah tòní. Ọlọ́run ọba nínú àánú ẹ̀, nínú kẹ́, nínú ọrẹ rẹ̀ tó pọ̀, yóò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ Jumu'ah láyé. Ọlọ́run ò ní jẹ́ kí a fi eléyìí dágbére fún ayé. Gbogbo oore, ìkẹ́, àánú Ọlọ́run tá a wá ran kan bẹ́ẹ̀, Ọlọ́run ọba yóò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn ìbádà tí wa tá ń ṣe ń bẹ́ẹ̀, Ọlọ́run ó gbà ní ìbádà fún wa, kò ní dàlú wa láyà. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ní ìtẹ̀síwájú lórí tí khutba wa ti ń bá wa sọ, àwọn tí a ń ṣàlàyé fúnra wa níbi tá a bá dé, òun náà ni àdábù du'a, àwọn ẹ̀kọ́ téèyàn máa lò, téèyàn máa ní tí ó fi máa bẹ Ọlọ́run. Àwọn ẹ̀kọ́ béèyàn tí máa ṣe tọ́lọ́run bó fi wo bẹ̀ pé ó ṣe dáadáa, èmi náà sì ṣetán àti gbà lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó jẹ́ wípé ní yóò wá máa jẹ́ asbab lil ijaba, tí ó jẹ́ okùnfà fún àwọn tí Ọlọ́run ọba ó fi ní ó dáa, mo gbọ́, mo jẹ́ ló ń tẹ̀, mo sì fi lé ọ lọ́wọ́. Àwọn ẹ̀ náà là ń kà fún ara wa tí ó wá gbé wa ya àwọn oríṣiríṣi ọ̀nà. Abẹ́lọ́run ọba Ta'ala
gbogbo etí à ń wí ń bẹ̀ kọ́lọ́n kó jẹ́ kó wúlò fún wa láyé àti lọ́jọ́ gbéǹdà kìyàmà. A ti sọ fún wa nípa al-ikhlasu lillah, bá ti ṣàfọ̀mọ́ ẹ̀mí wa a ti sọ yẹn. Ṣùgbọ́n èyí tó tún wá tẹ̀lé òun náà ni wípé ní gbogbo ẹni tó bá ti fẹ́ jókòó bẹ Ọlọ́run tó fẹ́ bẹ̀, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun gangan fi kọ́ wa, ó fi mọ̀ wá pé nínú tó lè jẹ́ okùnfà pé tí o fẹ́ bẹ Ọlọ́run lérí yẹn yóò gbà lọ́wọ́ rẹ àti ẹ̀kọ́ tó lò tí wọ́n gangan ó fi jókòó ẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní lẹ́yìn ìgbà tí ó bá ti ṣe alhamdulillah bí an yabda'a bihamdillahi azza wa jal thumma bis salati ala nabi sallallahu alaihi wasallam wa yakhtim kadhalik. Àkọ́kọ́ ntèyàn kó máa ṣe ẹ̀yìn tó bá ti wà mara ó ní wípé ní èyàn kàn jálù àdúà bẹ́ẹ̀ pé Ọlọ́run fún mi nílé, Ọlọ́run fún mi lówó, Ọlọ́run fún mi lọ́mọ, Ọlọ́run fún mi ní gbogbo tó fẹ́ tọrọ, kìí ṣe pé ọkàn sàdédé jálù. Nínú àwọn nǹkan tí wọ́n gangan fi prepare rẹ̀ ó ní wípé ní antẹ́bùdá abihamdillahi azza wa jal, kọ́kọ́ bọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ní dúpẹ́ fún Ọlọ́run. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ dúpẹ́ fún Ọlọ́run lórí àwọn oore tó ti ṣe fún ọ àtàwọn oore míì tó ṣe fún ọ tí wọ́n gangan ò tiẹ̀ rí, tí tó mọ̀ pé Ọlọ́run bá ti ṣe ọ́ lóore ńlá látàrí wípé ní kò sí gàgà rẹ̀ fún ọ. Nígbà tó bá wá ṣe yẹn tán, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá tún ní hamdu yẹn yóò kẹgbẹ́ papọ̀ pẹ̀lú athanahu ala Allah. Ó tún wá yìn Ọlọ́run, ó yìn, ó sì ẹ̀yìn fún gbogbo àwọn àròyìn ẹ̀, ó fi yìn, ó fi kìí láwọn orúkọ tí ń jẹ́. Nígbà tó bá yìn tó sí gbogbo ẹ̀yìn yẹn fún tán, ó ní thumma bis salati ala nabi sallallahu alaihi wasallam. In tó wá kù tó wá fi tẹ̀lé, ó wá ṣe àsọ̀látù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwọn bí Ànábì ṣe tóun òun ló kọ́kọ́ ṣe pàtàkì jù tí sì ń bẹ nínú àwọn ẹ̀kọ́ bí yẹn ti pè Ọlọ́run. Ó sì ṣe pàtàkì jù fẹ́n tó náà ń fẹ́ al-ijaba fi du'a, tó náà ń fẹ́ k'Ọlọ́run bó ṣíjú wọn pé mo gbọ́ mo sì fòǹtẹ̀lú. So nígbà tó bá wá ṣe báhun tán, ìgbà lọ́wà tó wá máa wá tọrọ gbogbo àwọn nǹkan tó fẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó fẹ́ kó ṣe fún ọ. In tó fẹ́ k'Ọlọ́run bó dá Ọlọ́run lélérí ọ wá tó síwájú. Nígbà bá wá tó gbogbo ẹ̀ tílẹ̀ kún tó dédé tí wọ́n náà fẹ́ wájú Ọlọ́run tó lè tó tán, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ní wa yakhtim bidhalik. Nígbà tó bá wá tún wá fẹ́ sílẹ̀ àdúrà rẹ̀ pa tó fẹ́ parí ẹ̀, ó wá tún wá parí ẹ̀ gẹ́gẹ́ bọ́ ti bẹ̀rẹ̀ un. Ìṣe pọ́kàn wá ṣe rọ̀bánà ẹnìkan ọkàn wá dìde bẹ́ẹ̀ kó. In tó tún fi parí náà ní wípé ní ó tún wá dúpẹ́ fọ́lọ́run. Bọ́ ṣe dúpẹ́ fọ́lọ́run tó ṣe sànáwù lé lérí padà, ó tún wá ṣe àsọ̀látù náà tẹ̀lé padà sallallahu alaihi wasallam. Ó bá ti wá ṣe bẹ̀ tó fi close rẹ̀ báhùn, ó wá lè dìde kó máa lọ. So nínú àwọn adab àti tó lè jẹ́ àwọn asbab fún ijabatan lid-du'a tí ó máa jẹ́ in tó lè ṣokùnfà kéèyàn ó fi rí gbígbà àdúà lórí àdúà tí èèyàn ń ṣe nìyẹn. Nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún nìyẹn. Èyí tó tẹ̀lé ó ní al-jazmu fi du'a wal yaqinu bil ijaba. A ti sọ yẹn náà tẹ́lẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn ànábì Ọlọ́run tọ́lọ́run bá fi irú nǹkan bẹ́ẹ̀ dánwò àti báwọn náà ti ní ilha, bí wọ́n ti ní ìpinnu lórí wípé ní Ọlọ́run ọba yóò gba àdúrà wọn, yóò sì fi àwọn nǹkan táwọn ń tọrọ yóò fi lé wọn lọ́wọ́. Ìyẹn náà ni wípé ní kéèyàn ó dààmú rẹ̀ kó dẹ̀ nípinnu lórí tí ń ṣe yẹn, kó wá ní àmọ̀dájú lórí ẹ̀. A ti sọ̀rọ̀ lórí ìyẹn náà púpọ̀ tẹ́lẹ̀. So nínú ẹ̀ òun náà ni al-ilha fi du'a wa 'adamul isti'jal. Ó ní kéèyàn ó ní ìwọ ń kókó lérí àdúà tí ń ṣe wa 'adamul isti'jal, kó sì ṣàfẹ́kù pé èèyàn máa kánjú. Ó lè bẹ Ọlọ́run ọba nísìn kó wá máa expect pé kí nǹkan yẹn ó máa ṣẹlẹ̀ náà nísìn. Ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ dára bẹ́ẹ̀, ṣùgbọ́n wo ò gbọ́dọ̀ ní láníyàn pé ẹyọ kan tí mo ṣe yìí iná l'Ọlọ́run bó fi bí ya bùkátà mi.
ó máa ṣe láṣetúnṣe ó máa ṣe láṣetúnṣe ó máa ṣe láṣetúnṣe tó ní jó sú ọ tó sì ní máa kánjú lórí ẹ̀ pé ó yẹ k'Ọlọ́run bó ti ṣe náà ó yẹ k'Ọlọ́run bó ti ṣe náà ó ní kánjú lórí ẹ̀. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì ti jó yé wa pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé ní bó ti ní inú tó nípinnu tó sì ní ìdàmúrè lérí bẹ́ẹ̀ tí ó wá máa sọ wípé ní kánjú lòun ń fẹ́ Ọlọ́run ọba Ta'ala yóò ṣe tí ń fẹ́ yóò fi lé lọ́wọ́. Ìtumọ̀ rẹ̀ ní wípé ní mùsùlùmí ẹsẹ̀ tí ó máa retí pé màjíìkì kan ó sáré ṣẹlẹ̀. Ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ o ìmọ̀ ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kìí ṣe pé tí ó wà láníyàn ti ẹnìyẹn pé ńgbà tó wá ti pè bí ọjọ́ méjì àbọ́jọ́ mẹ́ta tí ò wá dán wá ní ẹjá wá alternative bí yẹn ò bá ṣe ẹjá lọ wá nǹkan míì ká fagídí wá lọ́nà míì ká gbàbò míì yọ sọ́lọ́run wá lọ ọdọ́gbọ́n míì burúkú sí. So irú yẹn kọ́ ní máa kàn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti jẹ́ ó yé wa pé tó dúró lé lórí tó fi ń bẹ̀ náà Ọlọ́run ọba ṣe tán àti fún ọ ó ṣe tán àti fún ọ kàn ṣe sùúrù lé lérí ni kàn ṣe sùúrù lé kódà nínú hadith kan Ọlọ́run ọba ó tún wá máa sọ wípé ní òun láìkì ohùn rẹ tó fi ń pè òun in ló tún fi ń dìlé rẹ̀ ńgbà mí pé ń láìkì ẹ̀ yá ẹrú mi dáadáa tó mọ̀ nǹkan béèrè ṣùgbọ́n yóò máa wò pé Ọlọ́run sì máa láìkì ohùn mi àní ó tètè ṣe tí mò ń fẹ́ fún mi wá ní àmọ́ kànjú pò náà òun ó padà ṣe fún wa. Abẹ́ Ọlọ́run ọba Ta'ala kọ́nà ọba kó dákun kó ṣíjú àánú rẹ̀ wẹ́nì kọ̀ọ̀kan wa. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin Muhammadin rasulillahi sallallahu alaihi wasallam al-mab'uthi rahmatan lil alamin. ومن آداب الدعاء وأسباب الإجابة حضور القلب في الدعاء الدعاء في الرخاء والشدة لا يسأل إلا الله وحده. Atúndúpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run ìgẹ́ Ọlọ́run tó pọ̀ Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad àtòhun àtàwọn ará alẹ́ àtàwọn sọ̀hábà rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Nínú àwọn ẹ̀kọ́ àti àwọn okùnfà tí a fi máa rí gbígbàdúà èyí tó tún tẹ̀lé ó ní hudurul qalb fi du'a. Bí èèyàn bá ti ń ṣe èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ọkàn rẹ̀ náà kó present níbi títí ń ṣàdúà kìí ṣe pára ní ó máa ṣe ẹ̀mí ò ní símbẹ̀ kìí ṣe pára ní ó máa ṣe ẹ̀mí ó ti máa ṣe nǹkan míì kìí ṣe pé ẹnu ní ó máa ṣe ẹ̀mí rẹ̀ ó ti wá fò lọ kò tí ẹ̀ concentrate lórí tí ń ṣe mọ́ nǹkan míì ló mójútó bóyá fíìmù kan ní ń wò ní tí ń gbádùn ìsinra ń dọ́gbọ́n ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ kan àbí fóònù ní ń tẹ̀ lásìkò gbà yẹn tó mójútó àwọn nǹkan kan lórí fóònù ó sì ló ń ṣàdúrà lẹ́gbẹ̀ẹ́ kan irú yẹn kò ní hudurul qalb kò ní hudurul qalb kò jẹ́ kọ́kàn rẹ̀ ó wà níbi tí ń ṣe yẹn àìwá sọ́kàn rẹ̀ níbi tí ń ṣe Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì sọ pé Ọlọ́run bò ní gbàdúà lọ́wọ́ ghafilin lahid ẹni tó yẹ pé ní ó fọ́nú fọ́ra kó ń bi àdúà tí ń ṣe ó tún wá jẹ́ wípé níbi tí ń ṣe òun náà ó tún wá jẹ́ pé eré náà ní tí wọ́n ń ṣe ń bẹ̀ kò fẹ̀mí sí ó ti kẹ́mí kó ń bẹ̀ Ọlọ́run ọba ṣìré la mustakriha lahu kò sẹ́nì kankan tó lè jẹ́ ń pa lórí nǹkan tí ó bá ṣe in tí ó bá ṣe yóò ṣe bó bá wù ní in tó bá sì wù tó lóhun ò ṣe kò ṣe náà nù kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí. So nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó náà nìyẹn. Èyí tó tún wá tẹ̀lé náà ni ad-du'a fi ar-rakha'i wash-shidda ká jẹ́ in tó jẹ́ pé ní a máa pe Ọlọ́run fi ar-rakha' nígbà tára bá dẹ̀ wá wash-shidda àti tí ilé kókó bá mú wa in tí ó bá ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí jẹ́ gbogbo wa náà ló bàjẹ́ ìjọ́ tára bá ti ń dẹ̀ wá á ti gbàgbé pé èèyàn máa bẹ lọ́hùn tá bá ti rí dẹ̀ra kínkín báyìí tá ní problem kankan tí ó sì nǹkankan tí ń ṣe wá tá bùkátà sí nǹkankan tá wò pé Ọlọ́run bá ti ẹ̀ ṣàánú wá wọ̀n bá a fẹ́ náwó à ń rí iná a fẹ́ jẹ à ń rí jẹ a fẹ́ mu à ń rí mu kò fi nǹkankan test wa tó lágbára lásìkò gbáhùn à ní rántí pé àwọn náà ti wá gọra kódà kírun tán báyìí àtúndìdì á máa lọ náà ni gbogbo àwọn àsìkò tá fi pé à ní rántí rẹ̀ ìjọ́ tí nǹkan bá wá le tàdánwò dé
tí gbogbo ẹ lágbára tí nira ń dé táwa gan mọ̀ pé nira ńlá ni ìgbà láwà máa pẹ́ mọ́sásí, ìgbà láwà máa béèrè àdúrà tó jẹ́ jù, ìgbà láwà máa béèrè ismul azami tó ṣiṣẹ́ jù tó gbóná, àwa máa wá tó gbóná káàkiri. Nígbà tí ìṣòro bá dé, àìmójútó nígbà tára dẹ̀ wá problem ní fún wa torí wípé ní Ọlọ́run ọba náà máa wò pé eléyìí nígbà ara dẹ̀ ó rántí mi ó mọ̀ mí so ńgbà tó rí ìnira ẹ̀jẹ̀ tètè dá lóhùn. Kódà àwọn màláíkà gan máa solicite fún yà wípé ní Ọlọ́run lágbájá yìí ẹni tá máa gbóhùn rẹ̀ sáásá ni o, tí máa rántí wọ Ọlọ́run gbogbo ìgbà ni o, ìnira ló mú yìí Ọlọ́run bò lọ́rọ̀ rẹ̀ ó ti wá jẹ́ báyìí. Ìyẹn ó ní wọ́n ṣe fún Ànábì Yunus alayhi salatu wassalam. Ànábì Yunus bí gbogbo wa náà ti mọ̀ tí wọ́n máa ń pè ní bàbá ẹlẹ́ja, àwọn náà mọ̀ pé ìnira ló mú nígbà tí àwọn ìjọ rẹ̀ tí wọ́n pè nírọ́, wọ́n pè gbogbo tí mú wá fún wọn, wọ́n pè nírọ́, wọn ò gbà gbọ́, tó wá fà á débi pé Ọlọ́run bá ti wá fẹ́ sọ ìyà rẹ̀ lé wọn lérí. Ìwà fẹ́ sọ ìyà lé wọn lérí, òun wò pé ó dáa jọ́n kúkú fi hàn lẹ̀, bí yà wọn bá tiẹ̀ sọ̀kalẹ̀ kó sọ̀kalẹ̀ lórí tàwọn nìkan kó wọn mọ̀ sí bẹ́ẹ̀ ńgbà tí yà yóò bá sọ̀kalẹ̀. Ṣùgbọ́n ńgbà tó jẹ́ pé ní Ọlọ́run ọba Ta'ala òun ló mọ bí tí máa ṣètò ẹ̀, òun ló sì mọ bí ṣe máa ṣe ayé ẹ̀dá. Ó nu àwọn èèyàn ní ẹ̀mí pé kí wọ́n túbá lórí tí wọ́n ṣe, kí wọ́n tọrọ àforíjìn Ọlọ́run ọba lórí tí wọ́n ṣe, wọ́n sì tọrọ àforíjìn, wọ́n túbá lórí ẹ̀. Ọlọ́run ọba sì mú ìyà tó fẹ́ fi jẹ wọ́n mú dúró. Ànábì Yunus alayhi salatu wassalam tó ń ti wá bínú lọ, inni Ọlọ́run ọba sọ́nà al-Qur'an pé wadhannun idh dhahaba mughadiban fadhanna allan naqdiru alayhi fanada fi dhulumati alla ilaha illa ant subhanaka inni kuntu minadh dhalimin. Ọlọ́run wá ní fastajabna lahu wa najjaynahu minal gham kadhalika nunjil mu'minin. Ọlọ́run Ọba Ta'ala ó ní wadhannun idh dhahaba mughadiban pé bàbá ẹlẹ́ja ní tá mọ̀ sí Ànábì Yunus ọmọ Màtá, àwọn bàbá ó pè ní ọmọ Màté. Nígbà tí ń lọ mughadiban lẹ́yìn tí ń bínú pé ẹ̀yin ìjọ yẹ lọ́rọ̀ gbọ́, a kìlọ̀kìlọ̀ fún yín ẹ̀fẹ́ gbọ́ tọ́lọ́run, ẹ̀fẹ́ ṣe tọ́lọ́run. Ìyà Ọlọ́run Ọba ní tí ń rọ̀ díodío lé lórí, sáwọ́ wà dúró mẹ́ kí Ọlọ́run Ọba fi sọ̀kalẹ̀ lé lérí. Ṣùgbọ́n ńgbà tí ó lọ Ọlọ́run Ọba ètò tó lọ lè gun ọkọ̀ ojú omi gẹ́gẹ́ bá gbogbo wa náà ti mọ̀ tán. Ìgbóògùn tó di pọ́kọ̀ ojú omi ara rẹ̀ ò balẹ̀ mọ́, tó wá fà padà di wípé ní wọ́n ṣe ìtìrọ̀rìn láàrin ara wọn, wọ́n mú ajé pé ẹ dákun ẹnìkan ló ti dáná nínú wa tó fẹ́ kó bá gbogbo àwa yòókù yìí o, àyàfi ká fi ṣe ń tàn out. A bá fi ṣe out láfi lè ní àlàáfíà tí gbogbo òfin ní bómi lọ táà fi ní dànù nínú omi. Nígbà wọn mú ajé tí wọ́n ṣe ìtìrọ̀rìn, ó bọ́ sórí Ànábì Yunus alayhi salatu wassalam. Ó bórí rẹ̀ àwọn èèyàn wò pé kò gbọdọ̀ jẹun, kò lè jẹun, ẹjá tuntun kì ní ìṣe, kò yẹ kó jóun. Ìgbà wọn tuntun ṣe, ó tún bọ́ sórí Ànábì Yunus again alayhi salatu wassalam. A ní ò lè kò lè jóun sẹ́, kò lè jóun ní ó fẹ́ ṣe sábà bí tí ọkọ̀ ojú omi wó fi dànù. Wọ́n tún ṣe bẹ́ẹ̀, ó tún mú òun náà ló tún padà mú pé alẹ́ tó fẹ́ ṣe sábà bí tí ọkọ̀ ojú omi yóò fi dànù rí. Nígbà t'Ọlọ́run bá tó fẹ́ fi àdánwò kàn, tó sì fẹ́ fi kọ́ àwa náà lẹ́kọ̀ọ́, tó fẹ́ káwa náà mú ti à ń bẹ̀, ká lè gbọ́n, ká lè máa ṣe pẹ̀lú òun. Òun náà gbà pé nígbà tí kíní ti mú òun náà ní ó mú nù, ẹfọ́ lẹ̀ kó máa lọ. Wọ́n jù ní omi, ìgbà wọ́n jù ní omi, ẹja gbé mi al-hut t'Ọlọ́run bá ròyìn ẹnu al-Qur'an. Ìgbà tí ó gbé mi, àwọn bàbá wo ni ó wà nínú òkùnkùn mẹ́ta, yàní òkùnkùn ẹja, òkùnkùn òru ọjọ́ náà, àtòkùnkùn inú búdò. So tíra sì tún sọ fún wa wípé ní kódà ẹja míì tún gbé mi, méjì náà ní bẹ. Ṣùgbọ́n tá fẹ́ ló ń bẹ ní wípé dídébẹ̀ tí ó débẹ̀ Ọlọ́run kàn fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́, ojú ẹsẹ̀ náà l'Ọlọ́run ti pàṣẹ fẹ́ já pé eléyìí kìí ṣe rísíkù rẹ o, kìí ṣe ìjẹ́ mú tá ṣe fún ọ lè yí o gbọ́dọ̀ jẹ́
nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n a kàn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ náà ni nígbàtí ó sì wà ń bẹ̀ àwọn àlùfáà sọ oríṣiríṣi lórí iye ìgbà tó lò ń bẹ̀ ara àwọn tán ló lo ọjọ́ mẹ́ta ara àwọn tí wọ́n ló lo ogójì ọjọ́ 40 days nínú rẹ̀ ṣùgbọ́n kí ní ṣe ń bẹ̀ ẹ̀mọ̀ pé yàn bá ti wà náà àdánwò tó bá wà lókè tọ́ rẹ̀ nìkankan tó lè gbọ́ ọmọ kò sẹ́ni tí ó kọ́ tó fi rántí Ọlọ́run kò wá sí nǹkankan tí ń ṣe òun náà ti mọ̀ wípé ní ẹ̀ṣẹ̀ òun ló ń fọwọ́ ara ń fà Ọlọ́run wá ní fanada fi dhulumat pé ó wá dẹni tí nagun tó nínú àwọn òkùnkùn tó wà òkùnkùn ẹja òkùnkùn búdò tó wà tí ò sí ẹnìkankan tó lè gbààyàn tí ò sẹ́ni kankan tó lè lààyàn téèyàn ti wà lọ́wọ́ Ọlọ́run tán yányán kò sí nǹkankan tó lè gbà á mọ́ ó wá nágún tó alla ilaha illa ant subhanaka inni kuntu minadh dhalimin ó ní ìwọ Ọlọ́run o la ilaha illa ant kò mà sẹ́ni kankan téèyàn máa jọ́sìn fún àyàfi ìwọ Ọlọ́run a rí pé ní ó ṣe tànáwù fún Ọlọ́run nínú ẹ̀kọ́ tà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kọ́ wa tá a sọ sáájú pínyàn fi máa bẹ̀rẹ̀ àdúà ó ṣe tànáwù fọ́lọ́run ó wá ní subhanaka inni kuntu minadh dhalimin ó ní mímọ̀ wọ Ọlọ́run o èmi náà ti kẹ́kọ̀ọ́ mi inni kuntu minadh dhalimin mo ti gbà pé nínú àwọn alábòsí mò ń bẹ mo gbà pé mi mo ṣàbòsí èmi fẹ́ bínú tẹ́lẹ̀ pé kó fi fìyà jà wọn tí wọn ò gbọ́rọ̀ ṣùgbọ́n mi náà ti wá ṣàṣejù lórí rẹ̀ mo ti ṣàṣejù lórí rẹ̀ Ọlọ́run dákun wá foríjì mi kó là mí nínú tí mo wà yìí kó là mí Ọlọ́run ọba náà wá fi nǹkan tẹ̀lé Ọlọ́run ní láúlá annahu minal musabbihin lalabitha fil huti ila yawmi yub'athun Ọlọ́run ní tí ìbá sọlá wípé òun náà ti ń bẹ nínú àwọn tí máa ṣàfọ̀mọ́ fọ́lọ́run tẹ́lẹ̀ tí máa pe Ọlọ́run ọba tẹ́lẹ̀ Ọlọ́run ní àbá ní ó máa wà nú ẹja títí tọ́jọ́ gbéǹde alkiyama ó fi tó ní tí ò ní rí ọlá kankan kú ńbẹ̀ ohun yẹn tí ń fi ń pe Ọlọ́run làwọn màláíkà gbọ́ ìlà fi sọ wípé ní àdúà fi rọ̀kà wa shidda ohun yẹn táwọn màláíkà gbọ́ náà sọ wípé ní ohun yìí familiar ohun yìí jọ ohun táà tí ma gbọ́ tẹ́lẹ̀ Ọlọ́run ohun ẹni tó wà nínú ṣòro ó jọ ohun táà tí ma gbọ́ títí ma ṣe àfọ̀mọ́ fún Ọlọ́run níbẹ̀ ni àṣẹ wà mọ́ ni ohun Yúnúsà ń gbọ́hùn wọ́n wá ní Ọlọ́run dákun ó ti wà nínú ṣòro nu ìsìn bẹ̀wọ̀ Ọlọ́run dákun bá wa làá ẹ ti rí torí wípé ní òun náà ti ń bẹ nínú ẹni títí máa bẹ Ọlọ́run ọba tẹ́lẹ̀ tóun rẹ̀ ti wà rẹ́gísítàdì lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe pé ńgbà tí ṣòro yẹn dé ló wá ṣẹ̀ṣẹ̀ wá kí Ọlọ́run mọ́lẹ̀ ní wọ́n sáré ń pè ní fanáfansú àbí ní ṣẹ̀ṣẹ̀ ń wá sírí tí ó wà mọ́ sáré sà tó gbóná tí ń jẹ́ kì í ṣe gbà ní ṣẹ̀ṣẹ̀ ń wá ká òun yẹn ti wà tó ti wà rẹ́gísítàdì ńlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ́nà hadith mi pé ta'arraf ila Allahi fi rakha ya'rifka fi shidda ó ní tètè wá bọ́ ti lọ lè dá Ọlọ́run ọba mọ̀ jẹ́ kọ́ Ọlọ́run ọba ó mọ̀ fi rọ̀ká nígbàtára dí ọba yìí nígbà tó dàbí ìgbà tó yẹ pé ní ọ̀bùkátà sí nǹkan kan tó fẹ́ ara dí ọ kò sí tí ń ṣe ọ Ọlọ́run ò dí ọ mọ́lẹ̀ kò fi nira mú ọ kò fi nǹkan kan mú ọ kò jọ owó tì máa pè é jóun rẹ̀ yẹn kó wà rẹ́gísítàdì lọ́dọ̀ ẹ̀ Ànábì wa ní ya'rifka fi shidda ìjọ́ tí lè kókó bá dé tí wàhálà bá dé tí fìtínà bá dé bọ́ bá pè jọ́nà Ọlọ́run bó ní mo mọ̀ ọ́ yóò ní èèyàn tèmi ní ọ́ Ọlọ́run bó kò ní dìnà ẹ̀rẹ́ jọ́nà ẹni Qur'ani wá fi sọ pé Ọlọ́run wá ní fastajabna lahu Ọlọ́run ní bó ti wá pè wá tó kù tá a ṣe fún báwọn màláíkà náà ṣe soliciti fún fastajabna lahu Ọlọ́run ní àwa jẹ́ pé rẹ̀ àwa gbàdúrà rẹ̀ a ní ṣe ń tọ́ wí ní àwọn Ọlọ́run ọba ti gbà ó ní wa najjaynahu minal gham wọ́n lè ṣe ináhù ẹ̀rí Ọlọ́run ní àwa là minal ghammi nínú bànújẹ́ tó wà ń jọ náà ẹ wá wo ẹ̀kọ́ tọ́lọ́run bá fẹ́ fi kọ́ wa sẹ́ẹ̀mọ́ wípé ní Ọlọ́run ó ṣe àdánwò fáwọn tó nífẹ̀ẹ́ sí jù tí ń ṣàwọn ànábì rẹ̀ yóò fi dán wọn wò yóò fi mì wọ́n wò yóò fi fìtínà wọn látàrí káwọ́ lè rí nǹkan mú bẹ̀ ṣùgbọ́n àwọn ni wọ́n fi lè nìyẹn Ọlọ́run wá ní kadhalika nunjil mu'minin ẹwọ́n tọ́lọ́run fi parí ẹ̀
kadhalik nunjil mu'minin Ọlọ́run ní bẹ́ẹ̀ náà làwọ Ọlọ́run láti máa la gbogbo ẹni tó náà bá nígbàgbọ́ òdodo sírú rẹ̀ gbogbo ẹni tó bá gbàgbọ́ pé mi Ọlọ́run Ọba máa làyàn bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ní máa pé ó wá pè mí Ọlọ́run Ọba bẹ́ẹ̀ gbogbo àwọn mùmínì òdodo tán bá ti wà nípò bẹ́ẹ̀ bí wọ́n bá wà nínú ìbànújẹ́ tó lágbára jù tán bá wà nínú ilé kókókó tó lágbára jù tán bá wà nínú fìtínà tó lágbára jù bí wọ́n bá ké pè mí Ọlọ́run Ọba bẹ́ẹ̀ Ọlọ́run ní máa là wọ́n Ọlọ́run Ọba ní jẹ́ pé wọ́n ṣe bí pípè tó ń wá pé Ọlọ́run Ọba Ta'ala ńjọ́ náà lọ́hùn in ló di àṣírí ńlá fáwa in ló di àṣírí ńlá àṣírí tí ń jẹ́ bí iná ajẹ́ bí idán ajẹ́ bí iná tó gbóná tó dì fáwa ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àdúà Yunus ibn Matta pé àdúà rẹ̀ tó ṣe ó ní kò sínú ẹ̀dá Ọlọ́run Ọba kan yad'u bihi illa u'tiya kò ní sí ẹnìkankan tí ó fi pe Ọlọ́run Ọba illa ajaba Allah àyàfi kó jẹ́ wípé ní Ọlọ́run Ọba ó máa dá lóhùn èyàn ò sì ní fi béèrè nǹkan kan lọ́wọ́ Ọlọ́run illa a'tahu Allah àyàfi kó jẹ́ wípé ní Ọlọ́run Ọba ó fi nǹkan yẹn lé lọ́wọ́ àdúà yẹn náà ni la ilaha illa ant subhanaka inni kuntu minadh dhalimin Ànábì ní mi àbákẹ́ kódà tó rí ẹ̀rí mi pé Ànábì ní má kéjú mẹ́ta lọ sallallahu alaihi wasallam pé wọ́n bá ti ké ní mẹ́ta yẹn lórí àdánwò tó bá bọ́ àbí bùkátà kan tó fẹ́ bíyá àbí nǹkan kan tó ọ̀ràn kan lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run mo fẹ́ kíní ó ní ké bẹ́ẹ̀ Ọlọ́run ní kadhalika nunjil mu'minin ẹni tó fi dálé ní so tó wá fi gbàgbọ́ rẹ̀ dé tó sì ti tó mójútó dáadáa tó ní ilẹ̀ háwùlẹ̀ lérí ó ní kadhalika nunjil mu'minin gbogbo ẹni tó bá ti gbàgbọ́ òdodo bẹ́ẹ̀ náà láti máa fi là wọ́n Ọlọ́run fàdánwò yẹ kà nábì Ọlọ́run kó lè bá fáwa ní solution tá máa fi lo ayé tiwa kó lè bá fáwa ní tá máa fi wá solution sí problem tó bá dé bá wa tá fi máa fi pé níjọ́ tí nira bá dé bá wa náà tó gbogbo àwa náà níjọ́ tí nira bá dé a tó kún alẹ́ mi la ilaha illa ant subhanaka inni kuntu minadh dhalimin àti sọ fún àmọ́ máa dáùtù rẹ̀ mọ́ àìníyàkínù yẹn náà problem tá ní àìlámọ̀dájú yẹn ni Ànábì ló dẹ̀ ti fi rinlẹ̀ fún wa bẹ́ẹ̀ Ànábì tó dẹ̀ ti fi rinlẹ̀ fún wa bẹ́ẹ̀ kò ní parọ́ kò ní tàn wá Kùránì náà tún wá fi rinlẹ̀ fún wa bẹ́ẹ̀ pé kadhalika nunjil mu'minin bá ti máa la gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ òdodo ó nìyẹn so nínú ẹ̀ ó náà ni ad-du'a'u fi ar-rakha'i wash-shidda ká máa bẹ Ọlọ́run Ọba nínú gbàtàrà bá dẹ̀ wá àti nígbà tí ilé kókókó tó bá mú wa ìyẹn ni ó máa ṣe sábàbí nítawa náà fi máa rí gbígbàdúrà lọ́dọ̀ Ọlọ́run a máa tẹ̀síwájú lórí ẹ̀ k'Ọlọ́run Ọba kó dákun kó ṣe ní okùnfà oríire fún wa láyé àti lọ́jọ́ gbìndàl qiyama la hawla wala quwwata àwọn ọmọ iléèwé wọ́n ní àwọn nídìí ìtọrẹ àánú fún MSSN so gbogbo ẹni tọ́nà ọba bá bùn ẹ jẹ́ kí á bùn wọn kí Ọlọ́run Ọba kó dákun kó dá sí ọ̀rọ̀ ilé ayé tẹnìkọ̀ọ̀kan wa náà kò sí iye tó kéré kò sì sí iye tó pọ̀ jù Ọlọ́run Ọba yóò ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa la hawla wala quwwata a sì pé ẹnìkọ̀ọ̀kan wa náà prógrámù minhaj tí ó wáyé ní next week ní ọjọ́ Jumu'ah báyìí yóò wáyé ní ìrọ̀lẹ́ bàbá ti kírun Jumu'ah tán ó tó wá di wípé ní a ṣe hafla ní ọjọ́ sátidé gbogbo ẹni tọ́nà bá fún ní àǹfààní kí àwa náà kí a jọ wà ń bẹ̀ kí a jọ ṣe k'Ọlọ́run kó dákun kó gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa àdúrà ọjọ́jọ́ Jímọ̀ wa náà ó náà ṣì ń tẹ̀síwájú lẹ́yìn Jumu'ah k'Ọlọ́run Ọba kó dákun kó gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa kó má dàálù wá láyà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim qumu ila salatikum ibadallah yarhamukumullah.